mo ṣèbà kọ́dá o mo ṣèbà ṣẹ̀dá ìbà Olódùmarè ọba tó dá ayé tó dá ọ̀run ọba tó lókè tó nílẹ̀ tó fọ̀run ṣèbùgbé tó filé ayé ṣàpótí tìṣẹ̀ alágbádá ní aláwọ̀ tẹ́lẹ̀ oòrùn ránmọ níṣẹ́ tí fàyà tì í ẹ̀kẹrin nínú náà lérò ẹ̀kẹta nínú túbú ẹ̀kejì nínú òkìnnìún mo ṣe dàńṣákì Olódùmarè o lẹ́yìn Olódùmarè kò sẹ́lòmí Olódùmarè nọba tó tún kù mo ṣí fìlà lórí f'Olódùmarè Olódùmarè ìbà rẹ akọ́dá ayé ìbà rẹ Olódùmarè o ọwọ́ ara òjò tí bo onílé ìmọ̀ lẹ́rù ilé túlù kára bí ajere ọba mi tó wà ní ibi igba ibi ọ̀pọ̀lọpọ̀ nígbà kan oṣù ìbà rẹ Olódùmarè. Ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ mo dé lónìí o mo tún ti dé mo dé kólókó ọmọ lè roko mo dé kọ́lọ́nà ọmọ lè rọ̀nà gbogbo ẹ̀yin tó Olódùmarè ọba gbélé ayé lé lọ́wọ́ mo ṣe dàńṣákì yín o mo ṣe bá yín o ẹ jẹ́ bá mi ó ṣe o ìbà bá lélẹ̀ yìí o ìbà ayẹyẹ yìí ìbà ọmọ gbínísí inú ilé yìí mo ṣe bẹ̀yìn náà o ìbà yálékọ mo ṣe bá gbogbo yín pátápátá nínú ilé tẹ́ ti ń gbọ́ mi yìí lọ́ọ̀dẹ̀ tẹ́ ti ń gbọ́ mi ọ̀dẹ yín ọ̀ní lana o baálé ilé yìí ọ̀ní bá wọn kú bẹ́jà ṣe kú tó ń tògóró ìyálé ilé yìí ọ̀sìn ní bá wọn wọlé bágùn tán ṣe wọlé tó ń ti bọ̀lọ̀bọ̀lọ̀ lọ́rùn gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ nílé lóko àti lẹ́yìn odi ọ̀yá ẹtì ní tí n bá ti dé kí n máa pè yín lẹ́ẹ̀kan ẹ̀ sì máa jẹ́ mi ní gbèjégbèjọ mo pè yín lónìí o ọ̀yá ẹ sáré tètè kẹ́ wá jẹ́ mi ní o tèmi wọn ò pè yín fúnkú wọn ò sì pè yín fárùn ìpè ayé báyìí ni ẹ má bá wọn jẹ́ o ẹ má bá wọn jẹ́ pé tọ̀run ẹ̀yin olólùfẹ́ mi ẹ ń bá kọ̀ tí ò kí ni kulé òun tọ̀ náà ti pàdánù káàbọ̀ oje ń fún díẹ̀ yìí o mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ káàárọ̀ o ẹ káàsán ẹ kú ajálẹ̀ o gbogbo ibi tí kíkì mi bá ti bá yín àti àsìkò tẹ́yin bá wà lápá abidẹ wà níbẹ̀ wọn láṣẹ Èdùmàrè ojú tẹ fi wò mí yọ̀ ní ìrẹ̀lẹ́dẹ̀ yín o etí tẹ ṣe fi ń gbọ́ mi etí yọ̀ ní fàyà pẹrẹgẹdẹ bí ọwọ́ aṣọ láṣẹ Èdùmàrè ọmọ yáàyàn fẹ́ yín olólùfẹ́ yín náà ni àdìtú ọ̀rọ̀ Olódùmarè ẹyẹ méjì tẹ jáṣá mọjúbà gbogbo ẹ̀yin ajúnilọ́wọ́ ẹ̀yin ìyá mi o tí máa ń jí gini tí máa ń rìn gini tí tó máa ń rìn gìnìgìnì wọjà mọjúbà yín torí pábíyamọ nìyín ẹ̀yin lọ ń bọ̀ máa ń ṣòro níbi tó ti ga ńlá ṣe ń pè yín lóṣòro mọ̀nìgà mo fi ìyọ̀ yín o ẹ̀yin ayé ẹ̀dákan ẹjọ́ máa dú mi ṣe ẹjẹ́ mọ́ ṣọkọ́rọ̀ mi ọmọ jáde o tó mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín fátìlẹ́yìn mi o gbogbo ẹ̀yin bàbá mi o nínú ẹ̀sìn ìgbàgbọ́ àtẹ̀yìn ìyá mi lọ́tún lósì mo júbà yín mo sì kí yín ẹ kú bélédù wá ti pé orí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ lẹ́sìn mùsùlùmí òdodo kọ̀kẹ́yìn náà ẹ kú bélédù wá ti pé orí o ẹ̀sìn àkọ́kọ́ ẹ̀sìn baba ńlá àwọn baba ńlá baba wa ẹ̀sìn àbáláyé mo kí gbogbo yín o ẹ̀yin onífá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbọrúbọyé o yọmọdún yín ṣe láṣẹ Èdùmàrè gbogbo ẹ̀yin ọlọ́bàtálá ọ̀ṣẹ̀rẹ̀ màgbò èèpà òrìṣà èèpà òrìṣà èèpà òrìṣà ojúbà gbogbo yín o gbogbo ẹ̀yin lọ́balọ́ba nílẹ̀ Yorùbá pátápátá o mo kí gbogbo yín pátápátá o ẹ kú gbélédù wá ti pé orí ẹ̀yin ọba tó bá jẹ́ ọba ọmọ ọkọ nílẹ̀ Yorùbá torí nílẹ̀ Yorùbá káàárọ̀ òjíire àti lọ́ba ọmọ ọkọ o a sì ti lọ́ba ọmọ àlè ẹ má bínú bọ̀rọ̀ mi bá rí bákan bákan òótọ́ lèmi ń sọ o àwọn ọba kan ń bẹ nílẹ̀ Yorùbá tó jẹ́ pé wọ́n fẹ́ da orí àpèrè àwọn baba ńlá wa rú wọ́n fẹ́ yí nǹkan padà wọ́n fẹ́ sọ́ di tèbó àbí kí wọ́n fẹ́ sọ́ di ti Saudi àmọ́ kò lè ṣeé ṣe ṣe mọ̀ pé kò ṣẹ́sìn tí wọ́n lè mú wá sílẹ̀ Yorùbá ilẹ̀ bàbá wa tó lè borí ẹ̀sìn kankan títí ń bẹ́lẹ̀ àbí tó Olódùmarè ti sọ pé ọ̀nà ní ẹ máa gba ọ̀nà báyìí wá sọ́dọ̀ èmi Olódùmarè olólùfẹ́ mi ẹ dákun jẹ́ iṣẹ́ àkọ́kọ́ lọ sọ́dọ̀ àwọn bàbá wa o kábíyèsí gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá pátápátá o ẹ súnmọ́ mi àyìn ẹ wá gbọ́ mi ẹ dákun o gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ gbogbo ẹ̀yin bloggers gbogbo ẹ̀yin journalist tẹ́ bá jẹ́ ọmọ ọkọ ilẹ̀ Yorùbá àtẹ̀yin fúnra yín tẹ́ bá mọ̀ pé ọmọ ilẹ̀ Yorùbá gangan ní ọmọ káàárọ̀ òjíire apá kìíní yín ọmọ Yorùbá ni apá kejì yín ọmọ Yorùbá ni tẹ́ ìṣe apá kan Fúlàní apá kan Yorùbá ẹ dákun o gbogbo wa pátápátá ń lọ̀rọ̀ mi yìí bá wí ẹ tẹ́tí yín bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ gbọ́ tèmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ẹ jẹ́ kó ní kálukú ó lọ sọ́dọ̀ ọba ìlú ẹ̀ ẹni tí ọba láǹfààní láti dọ́dọ̀ bàbá tó bá mọ̀ pé ọba ìlú òun ọmọ ọkọ ilẹ̀ Yorùbá ni ẹ jẹ́ kó ní kálukú
kó wá rè é ṣètò lórí ẹ̀ pé bàbá o ẹ dákun ẹ mọ́ tì wá lójú, afẹ́kẹ́ tì wá lẹ́yìn nílẹ̀ Yorùbá ni, ẹ mọ́ tì wá lójú bàbá. Ọ̀rọ̀ tí wọ́n ní kíní kan sọmìtì ní on the 7 tí ń bọ̀ yìí, tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo wa rò tẹ́lẹ̀ pé nígbà tí wọ́n bá lọ ká sọ fáwọn bàbá wa àwọn lọ́balọ́ba kí wọ́n bá wa jọ kí wọ́n sọ fún wọn lọ́hùn pé a fẹ́ ìwọ Nàìjíríà mọ́, a fẹ́ regional government mọ́ nílẹ̀ Yorùbá. Nǹkan kan tá a fẹ́ náà ni òmìnira ara wa, òmìnira la fẹ́, òmìnira ilẹ̀ Yorùbá káàrọ̀ àjíbí tí wọ́n ń pè ní Yorùbá nation. Lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ ti takò tipẹ́tipẹ́, wọ́n ń takò Yorùbá nation mọ́ wọn takò torí pé àwọn tí wọ́n ń takò yìí bẹ́ẹ̀ bá wádìí wọn dáadáa, àwọn tó jẹ́ pé wọ́n ń jẹ dòdò tẹ́nu wọn ò lè ṣòdodo ní, tàbí kó jẹ́ pé apá kan Fúlàní apá kan Yorùbá ni wọ́n. Àwọn onílara, àwọn onígbéraga nílẹ̀ Yorùbá, àwọn ni wọ́n ń takò Yorùbá nation. Àmọ́ lọ́wọ́ tá a wà yìí, ẹ jẹ́ á bá gbogbo àwọn ọba alúwa sọ̀rọ̀. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, èmi ń fi àsìkò yìí mo fi ń bẹ bàbá tèmi kí n kọ́kọ́ lọ sọ́dọ̀ bàbá àgbàlagbà olórí aládé gbogbo ilẹ̀ Yorùbá pátápátá fákáfàtà, bàbá wa Ọ̀jájá kejì, bàbá Ògúnwùsì ẹni ìtàn, bàbá kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí o. Mo forí balẹ̀ forí adé, èmi ò jẹ́ rórí adé fí o, torí arọ́ba fi ń lọ bá ń pa. Kábíyèsí Ọ̀ọ̀ni of Ifẹ̀, abẹ́ ti yín làwa ti jáde o, ọmọ yín làwa, bẹ́ẹ̀ ni o. Kábíyèsí bàbá Yorùbá, ẹ̀yin àgbàlagbà lẹ́lọ́tẹ́ ẹ bọ̀, ẹnibi tí wọ́n bá pè lórí ẹnìkan ò gbọ́dọ̀ fibẹ̀ tẹ́lẹ̀. Kábíyèsí Ọ̀ọ̀ni Ifẹ̀, Ọ̀jájá kejì Ògúnwùsì ẹni ìtàn, mo ṣe kábíyèsí lẹ́ẹ̀kan sí, adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀, ìrùkẹ̀rẹ̀ á sì jẹjẹjẹ lọ́wọ́ adọ́kínní láṣẹ Èdùmàrè. Kábíyèsí abẹ́ yín làwa ti jáde, wọn ò ní fi wá bú yín, wọn ò sì ní fi yín bú wa. Kábíyèsí láṣẹ Èdùmàrè. Kábíyèsí o, ẹ̀yin ni olórí ọba nílẹ̀ Yorùbá báyìí báyìí bá a ṣe ń sọ̀rọ̀ yìí. Kábíyèsí ẹ dákun o, wọ́n mọ sọ̀rọ̀ sí wa níta ni, ńgbọ́ bá jẹ́ pé yín gangan lẹ síwájú, táwọn kan tún tẹ̀lé yín tẹ wá ń lọ sírú ààfin onírù, tẹ wá ń lọ rèé máa ṣe mítìn. Tẹ́ bá tiẹ̀ fẹ́ ṣe mítìn kan, àwọn yìí ló yẹ kí wọ́n wá sí Ilé Ifẹ̀ kí wọ́n wá ṣe. Àmọ́ ibi tọ́rọ̀ dé dúró yìí, ibi tí wọ́n ń pè lórí ẹnìkan ò gbọ́dọ̀ fibẹ̀ tẹ́lẹ̀, àti wípé àwọn nǹkan kan ń bẹ tó jẹ́ pé setup ni wọ́n ti set ẹ̀ fún yín sílẹ̀. Kábíyèsí setup ni o, plánù sì lọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí. Lákọ̀ọ́kọ́ kí Yorùbá nation ọmọ bá a ṣe é ṣe ni, ṣe mọ̀ pé kì í ṣe bàbá Jàgàbánù nìkan ní control ní darí orílẹ̀-èdè Nàìjíríà bá a ṣe wà yìí. Àwọn Fúlàní dúró digbí ni o, wọ́n mìíní wa ni. Ẹ dákun gbogbo nǹkan ìjà táwọn Fúlàní ti rà tí wọ́n ti kó jọ sínú igbó tí wọ́n wà lọ́hùn-ún, ẹ dákun gbogbo àwọn nǹkan yìí ṣé wúrẹ́ wọn fẹ́ máa fi pa ní àbágùntàn. Kábíyèsí o, gbogbo àwọn nǹkan táwọn Fúlàní ti kó jọ sínú igbó tí wọ́n wà, ìbọn MPI GMP3, oríṣiríṣi àwọn nǹkan tó fi ń jagun tí wọ́n ti kó jọ, àwa ni wọ́n fẹ́ fi bájà ńlẹ̀ Yorùbá. Wọ́n fẹ́ gbalẹ̀ àwọn baba ńlá baba wa yìí mọ́ wa lọ́wọ́ ni, torí pé wọ́n mọ̀ wípé ilẹ̀ tí sàn fún wàrà tí sì ń sàn fún yín ìnílẹ̀ Yorùbá. Lórílẹ̀-èdè Nàìjíríà pátápátá, ilẹ̀ Yorùbá lákọ̀ọ́kọ́ tó jẹ́ ibi tó ní nǹkan àlùmọ́nì jù. Ojú wọn ti wọ̀, wọ́n fẹ́ gbà mọ́ wa lọ́wọ́ ni. Kábíyèsí ẹ rí pé wọn ò pọ́n ọba lé mọ́ lórílẹ̀-èdè Nàìjíríà, àmọ́ nínú nǹkan ìṣẹ̀ṣe tiwa nílẹ̀ Yorùbá káàrọ̀ òjíire, tọba láláṣẹ tọba sì làkọ́kọ́. Ọba ni number 1, gómìnà ni wọ́n ń gbọ́ pa àṣẹ fún ọba. Gómìnà ní ń pàṣẹ fún kábíyèsí, só yẹ kó rí bẹ́ẹ̀ ni kábíyèsí. Nílẹ̀ Yorùbá káàrọ̀ àjíbí bàbá gbòmìnira ara wa, ẹ má jẹ́ ń tàn yín gbogbo ọmọ ilẹ̀ Yorùbá, kò ní sí pé wọ́n ń làlé ọba lọ́wọ́, ọba ni ó pàṣẹ, ààfin ni ọ̀rọ̀ ó ti wá síta. Torí pé ìṣẹ̀ṣe ni, nǹkan ìṣẹ̀ṣe tá a sì gbọ́dọ̀ ṣe ni tó lódùmarè dá mọ́ àwa nu. Àwọn Lárúbáwá, àwọn tí wọ́n mú àwọn ẹ̀sìn àjòjì oríṣiríṣi wá,
ẹnìkan pera ẹ̀ lọ́ba Saudi tí ń fagbó tó fira ẹ̀ tó sọra ẹ̀ di pé nǹkan ìṣẹ̀ṣe ló fi wọlé sórí àpèrè. Ó débẹ̀ tán ó ní kò sí nǹkan tí ń jẹ́ nǹkan yòókù mọ́, ẹ̀sìn mùsùlùmí nìkan ló ń fẹ́ máa ṣe. Ọkùnrin kan náà ń jáde wòtòwòtò, ara àwọn tí ọba amúgbó ti ń fún lówó pé ó yá lọ́ọ̀rẹ́ máa bú àwọn èèyàn social media, lọ́ọ̀rẹ́ máa ṣe gbá báyìí, lọ́ọ̀rẹ́ máa ṣàwó báyìí. Ntẹ́ fi mọ̀nú wípé wọ́n fẹ́ sọ̀rọ̀ yìí wọ́n ti gba bọ̀dẹ̀ látọ̀dọ̀ àwọn Fúlàní wá. Ẹ tẹ̀jẹ̀ sáà tí a fi síta ẹgbọ́n nǹkan tọmọkùnrin yìí sọ ẹ̀wò ó ní. Inú mi ti ẹ̀dùn pẹ̀lú tí mo gbẹ́ ǹjẹ́ lẹ́yìn mọ́ 10,000 èèyàn àwọn ọmọ o babaláwo náà lọ ṣàlàyé fún wa o wọ́n ti jí ó yí apẹ́ ẹyẹ kan ń bẹ tí orí rẹ̀ tó wọ́n ju odidi èèyàn lọ ṣùgbọ́n bó ní ẹ ṣe mọ̀ pé orí ẹyẹ wọ́n ju odidi èèyàn lọ wọ́n ní ẹyẹ ọ̀sìn pé orí ẹ̀ wọ́n ju odidi èèyàn pé èlò ní ń ta èèyàn gan pé iye táwọn rí àwọn orí ẹyẹ yìí pé èlò gan ní ń torí di èèyàn babaláwo ń ṣàlàyé o torí tí ìbá kéèyàn bá mọ̀ ń pa ayé tí ń ta odidi èèyàn bó lè sọ pé orí ẹyẹ ọ̀sìn wọ́n ju odidi èèyàn lọ mi ò mọ̀ ń parẹ́ o ẹ̀gbọ́n tí babaláwo sọ kò yá wá sí o ẹ̀gbọ́ o. orí ẹyẹ ọ̀sìn kan lábẹ́ fi tó fẹ́ yọkàn rí o 90,000 ni wọ́n ta o o lè price ẹ̀ wò pé lónìí ń ta 90,000 náà tó tún ní orí kò nírun ṣé eléyìí gangan ṣé kò wọ́n ju èèyàn lọ èlò ni wọ́n ń ta odidi èèyàn lè play ìwọ jókòó síbẹ̀. ṣé tí wàá rí báyìí nìsín ṣe sá ti rí báwọn ẹ sá ti rí ẹni tó sọ bẹ́ẹ̀ wọ́n ní orí ẹyẹ ọ̀sìn làwọn máa ń lò pé wọ́n sì ń tà ní 90,000 tí sì 70,000 náírà làwọn ń rà orí ẹyẹ ọ̀sìn wọ́n wá ní ọwọ́n ju odidi èèyàn lọ́pẹ́ ló gan ní ẹni tó odidi èèyàn tá a fẹ́ kẹ́ ẹ̀ dìmú bẹ́ẹ̀ nu o àwọn ọmọ yìí ẹgbẹ́ láì jẹ́ ṣàwọ̀ parọ́ mọ́ èèyàn ẹ̀ sá ti gbọ́. Ẹ wo olú ọmọkùnrin yìí tí ń sọ̀rọ̀ báyìí ẹ ti mọ̀ pé ọmọ olúwo ni ọba Saudi Fúlàní ni gbogbo wọn bẹ́ẹ̀ bá wojú ọkùnrin yìí ẹ rí i pé ó fojú apá kan jọ Yorùbá ó fojú apá kan jọ Fúlàní ni ẹ ti mọ̀ pé oyún tí ìyá ẹ̀ ní oyún Fúlàní ni. Ẹ wo olú ọkùnrin yìí ẹ dákun nígbà tó ń sọ pé ẹ̀yin tá a gbọ́ rèé o sẹ́ni pé ó fẹ́ fi dá wàhálà lẹ̀ ni gbogbo wa pátápátá la sì máa ń rí táwọn ọlọ́pàá àwọn agbófinró gbé ẹlòmíì jáde tí wọ́n sọ pé ó ń ta ara èèyàn ó ń ta bọ́dì ó ń ta orí ó ń ta nǹkan kan ń dáná èlò ló ta apá ẹlòmíì ó sọ pé 20,000 naira èlò lẹ́ ń ta odidi èèyàn yóò níye báyìí sẹ́ni tó sọ̀rọ̀ yìí sójà Yorùbá ó pọ̀ ní social media ẹ lọ rèé wá ẹ rí oríṣiríṣi ibi tí wọ́n ti ń jẹ́wọ́ àwọn tí wọ́n ti mú táwọn agbófinró ti mú sẹ́yìn tí wọ́n ń jẹ́wọ́ àwọn tí wọ́n ti tà tí wọ́n ti pa tí wọ́n ti ṣègbà tí wọ́n ti ṣàwo kìí sì ṣe òòṣà ní ń jẹ àwọn èèyàn yìí wọn ò dákọ pé òòṣà kan làwọn ń fi wọ́n bọrí fún. ẹ wo eléyìí tí bàbá Yinka Ayefele tí wọ́n sọ ní Ìbàdàn tí wọ́n gbé ẹnìkan wá fún interview ẹ rí i pé mo sọ nínú ètò mi kan pé Olúwo of Ìwó ló wà ń di ọ̀rọ̀ yìí ẹ gbọ́ nǹkan tọkùnrin yìí sọ wọ́n lọ́ọ̀dí ọ̀rọ̀ ọ̀hún wọ́n fẹ́ lọ mọ́ bàbá Yinka Ayefele lẹ́sẹ̀ ni ẹ rí i pé ó jọra wọn nígbà tí lẹ́yìn sọ pé ẹ̀yin lẹ́mọ bẹ́ẹ̀ ṣe ń rí orí o bẹ́ẹ̀ ṣe ṣe èèyàn sọ wípé èlò ganan ń ta odidi èèyàn tí gbogbo wa la máa ń gbọ́ social media táwọn kan sọ pé àwọn ń ta èèyàn àwọn ń tapá àwọn ń tẹsẹ̀ ṣé ó fẹnu ara ẹ̀ sọ wípé iye báyìí ni wọ́n ń ta odidi èèyàn ẹni pé ọ̀rọ̀ náà jẹ mọ́ ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ bàbá Yinka Ayefele ẹ sì gbọ́ nínú interview tí bàbá Yinka Ayefele sọ tó ṣe bàbá sọ nínú ọ̀rọ̀ ẹ̀ pé ohun ò lòdì sí ìṣẹ̀ṣe àwọn gan gbéégún rí wọ́n láwọn gan gbéégún rí nígbà kékeré àwọn onígbàgbọ́ làwọn bẹ́ẹ̀yàn bá ṣe gbàgbọ́ ẹ̀sìn tó bá wo oníkálukú ló lè ṣe àmọ́ ẹ̀sìn àbáláyé ni number 1 òun ló sì wà ń bẹ̀ ṣé wọ́n sọ pé àwọn kìrìsìtẹ́nì kan èyí jóṣẹ́ ni ṣé wọ́n láwọn mùsùlùmí èyí jóṣẹ́ ni àwọn àfáà gidi wà o àwọn mùsùlùmí òdodo sì wà dáadáa ṣẹ̀rá wọn tí wọ́n ń yapa yìí láàrin wọn ara wọn náà ni wọ́n ń lẹ́kọ̀ọ́ mọ́ ọba Gandhi ẹ ti mọ̀ pé apá kan Fúlàní ní ń darí wọn àwọn tí Fúlàní ti kó sínú nu ó sì wà káàkiri bẹ́ẹ̀ ó wà l'Ógbómọ̀ṣọ́ ó wà níwò Olódò Ọba ó tiẹ̀ wà káàkiri ni ẹ wò bí wọ́n ṣe against bàbá ẹ gbọ́ nǹkan tí bàbá Ayefele sọ ẹ gbọ́ ọ̀rọ̀ táwọn gangan sọ nípa ọ̀rọ̀ ṣẹ̀ṣe nípa ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí kẹ́ ẹ lè fi mọ̀ pé bàbá yìí wọ́n kàn fẹ́ lọ nǹkan burúkú mọ́ Yinka Ayefele lẹ́sẹ̀ ni ẹ gbọ́ òní.
Orúkọ mi ni Yinka Ayefele. Iṣẹ́ rédíò ló sọ mí di olórin. Radio Nigeria Ìbàdàn ni mo ti bẹ̀rẹ̀ ní 1989. Mo dẹ̀ mọ òfin tó de à ń sọ̀rọ̀ lórí rédíò. Mo mọ òfin tó rọ̀ mọ́ iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́. Ẹ jẹ́ ká lọ síbi ọ̀rọ̀ tó wà nílẹ̀. Ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀ àwọn bàbá wa àtàwọn ìyá wa nínú ìṣẹ̀ṣe. Kò sẹ́ni tó bẹ̀ kó fọwọ́ padà àwọn ìṣẹ̀ṣe lójú o. Èmi tí mò ń sọ̀rọ̀ yìí nígbà mo wà kékeré, ilé ni mo dàgbà sí. Mò ń gbégún o. Mò ń gbégún dáadáa. Mò ń gbégún nígbà tí mo wà ní kékeré. Mo gbégún àgbégún eru. Ẹni bá lọ sípò ti Èkìtì níbi tán bí mi sí á mọ̀ pé ọmọ yá ò rí dùtè. Ọmọ yá ò rí dùtè. Kó béèrè pé ọmọ yá ò rí dùtè. Ọmọ Ìpó ti Èkìtì ni mí. Mo dẹ̀ mọ tí wọ́n pè ní ìṣẹ̀ṣe. Ẹni tí à ń sọ̀rọ̀ yìí, ó kàn dùn mí pé àwọn èèyàn máa mú àwọn ọ̀pọ̀lọpọ̀ máa mú ọ̀rọ̀ lórí. Wọn kì í mọ ìdí ibi tọ́rọ̀ ti bẹ̀rẹ̀. Program tẹ́ gbọ́ yẹn Ọpẹ́yẹmí ni mò ń pè lórí rédíò. And story ara mi ni mo fi bẹ̀rẹ̀. Kí ló ń jẹ́ Ọpẹ́yẹmí? Àwọn tó ti la ikú kọjá rí, tó ti la oríṣiríṣi kọjá rí, tó jẹ́ pé mo ti gbé ẹni tó ti kú fún ọjọ́, ẹni tí mo gbé wá 2 weeks ago, ó ti kú, wọ́n ti ẹ̀ ń bá àmọ́ ẹ̀. Ẹni tí mo gbé wá sí orí rédíò yìí, ọdún 4 tó ti wà ní sẹ́mínárì ní tó ń kẹ́kọ̀ọ́ nípa iṣẹ́ ìránṣẹ́, iṣẹ́ ìhìnrere. Mo dẹ̀ béèrè lọ́wọ́ ẹni bá wo fídíò yẹn dáadáa á yé wípé kì í ṣe oníṣẹ̀ṣe ní bọ́ọ̀ yìí, kì í dẹ̀ ṣe ọlọ́sàn yàbò lórí ìṣàbí oníkìníkà. Higher assassin ni iṣẹ́ tó lóun ń ṣe. Bẹ́ẹ̀ nǹkan tó ní òun ṣe, àwọn ibi tó ti lọ ṣoògùn ló sọ. Ó lóun ṣe ògùn ní Tápà, òun ṣe ògùn ní Ṣakí, òun ṣe ògùn ní kinní kan. Èyí tó lóun ń lo ògùn eléyìí tó sọ yìí fún ni àpáyọ. Ó ní ibi tán bá 3 ló ti kú rí, tó jẹ́ pé tó bá ti kú á padà jí. Ó lóun á padà jí. Wọ́n ń pè nǹkan kan ní NTBB, not to be broadcast. Àwọn nǹkan kan wà téèyàn ò lè sọ lórí rédíò. Tó jẹ́ pé ẹni tí ò bá mọ̀ òfin yẹn wọ́n máa ń fàìn ẹni. Ìgbà tí Facebook dẹ̀dẹ̀ tó ti di pé kò sí nǹkan téèyàn ò lè fi hàn lórí Facebook. Ẹni bá mọ̀ mí dáadáa tó bá ń wo Ọpẹ́yẹmí, màá kọ́kọ́ béèrè lọ́wọ́ àlejò tí màá gbé wá pé ǹjẹ́ ẹ fẹ́ ká fojú yín hàn? Ẹ bá dẹ̀ lọ gbọ́ fídíò yìí, mo ní ǹjẹ́ ẹ fẹ́ kí n fojú yín hàn? Tẹ́ bá lọ gbọ́ fídíò yẹn níparí ẹ̀, mo ní kí làmọ̀ràn ẹ̀ fún àwọn èèyàn. Ó ní ó bẹ́tà kéèyàn má dáwọ́ lé. So kì í ṣe pé ọlọ́sàn yìí ni, kì í ṣe olórìṣà ni, kì í ṣe oníṣẹ̀ṣe rárá, kì í ṣe oníṣẹ̀ṣe rárá. So òun kàn rí fáàsì pé òrìṣà tí wọ́n ṣe nǹkan tán ṣe fún òun fún àpáyọ ètùtù ẹ̀ tóun máa ń ṣe, tí òun máa ń ṣe. Kò mí pé àwọn olórìṣà kọ́ ló sọ pé wọ́n ń ṣe é, àwọn oníṣẹ̀ṣe kọ́ ló sọ pé wọ́n ń ṣe é. Ó ní nǹkan tí òun máa ń ṣe láti fi tu òrìṣà yẹn lójú, torí oṣooṣù ló ń gbọ́dọ̀ ṣe. Tóun bá ṣe òun á kú òun. Tó fún rẹ̀ ló sọ. Ẹ lọ wo fídíò yẹn. Tẹ́ bá wo fídíò yẹn tán á yé ọ̀pọ̀lọpọ̀. Tẹ́ bá dẹ̀ ní pé dandan ẹ fẹ́ rí, kò sá 11 ló ti lọ sẹ́wọ̀n lórí àwọn ọ̀rọ̀ yìí náà ni. So ọjọ́ ìmọ̀ ń sọ fún pé táwọn ọlọ́pàá bá dé tán náà fẹ́ mú ẹ̀ ń kó lóun rẹ́dì náà nígbà tí òun ṣe pé òun ṣẹ̀ṣẹ̀ commit. So àwọn èèyàn tó kàn mú lórí Ayéfẹ́lẹ́ gan mi ì tiẹ̀ sọ̀rọ̀ oníṣẹ̀ṣe rárá. Mi ì tiẹ̀ sọ̀rọ̀ débi oníṣẹ̀ṣe. Tí n bá fẹ́ bẹ̀rẹ̀ ètò mi tí mo fi train, tí wọ́n fi kọ́ mi, ìyẹn àkọ́kọ́ kò sí bó ṣe ló jẹ́ onígbàgbọ́ tó, kò sí bó ṣe ló jẹ́ mùsùlùmí tó àbí kìrìsìtẹ́nì tó. Bíbélì gan sọ pé wàá fi ti Késárì fún Késárì. Tí n bá fẹ́ bẹ̀rẹ̀ ètò mi, màá ní onílé ẹkú ilé ìrọ̀lẹ́ lẹ́mu bóde kí n má bàa ṣílẹ̀ tẹ̀. Ìbà Olúwa, ìbà ẹ̀yin èèyàn, ìbà ọ̀sẹ̀ rẹ̀ nìdídógún tá a fi dálẹ̀ odò àìbí omi ti ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ panátẹ́ni ni omi ti ń jómọ lọ́wọ́ jẹjẹrẹ. Pẹ́tẹ́ ọwọ́ ìbà tẹ́ dé àtẹlẹdẹ́sẹ̀ ìbà kíre òní kójọ mọ́ wọ̀ wá lẹ́wù àtàtà. Mo mọ nǹkan tí mò ń sọ. Ẹnìkan pè níparí program yẹn sàmà. Ó ní àlejò ńlá lẹ gbà lálẹ́ yìí. Ó sọ̀rọ̀ débì kan tó ní òun máa ń bá òun ti ṣiṣẹ́ pẹ̀lú àwọn bàbá Adédìbò. Òun ní kó má kókó mẹ́nu kúrò ńbẹ̀. Kí àwọn oníṣẹ̀ṣe má bínú. Tí ó bá jẹ́ pé ó sọ̀rọ̀ lọ sọ́dọ̀ wọn. Kò dẹ́ bọ́ọ̀ yẹn òun ṣe oníṣẹ̀ṣe. Ẹlòmíì rò pé tóun bá ti gbé ojú èèyàn sí kó bá ti èèyàn kan jẹ́ láti fi make orúkọ ẹ̀, láti fi trend. It is never done. O lè bá yàn jẹ́ kó fi trend náà. Èmi ò tiẹ̀ sọ̀rọ̀ oníṣẹ̀ṣe rárá. Mi ì tiẹ̀
mi ò bú oníṣẹ̀ṣe, mi ò tẹ̀ sọ̀rọ̀ babaláwo, mi ò sọ̀rọ̀ oníṣègùn, mi ò sọ̀rọ̀ oníṣẹ̀ṣe, mi òun ló sọ wípé àwọn nǹkan tóun ti ṣe sẹ́yìn especially torí àpáyọ ẹni bá kú kó tún padà jí. Àwọn náà àwọn àgbààgbà mọ nǹkan tí mò ń sọ yẹn. Èmi kọ́ ni mo sọ, ó ní wọ́n ṣe fún òun nílẹ̀ tápà náà ti ṣe fún òun. Àìmọye àwọn tó ní oríṣiríṣi sínú ilé tán fi ń tù ú. Nǹkan tí kálukú bá jẹ ló máa yó. I don't go to orí òkè yàtọ̀ fún bẹ́ẹ̀ pè mí pé ní kí n wá lọ gbà rẹ̀ pé mi kí n wá kọrin. Mi ì ń lọ orí òkè, mi ì ní wòlíì. Wọ́n ríran sí mi bí mo ṣe wà yìí. Mi ì mọ àgbékalẹ̀ Ayefele. So tó bá lọ lo wádìí Ayefele, o máa ní problem. So èmi gan sá fún orúkọ yẹn torí it's too big than me. So mi kò sí ẹbọ kò sóògùn, Ọlọ́run ló ṣàgbékalẹ̀. Ẹ rí nǹkan tẹ́mi kàn ṣàkíyèsí ni pé irú situation báyìí tí nǹkan báyìí bá ṣẹlẹ̀, Ọlọ́run tún fẹ́ mú nǹkan kan jáde ni. Mo ṣe láti pé láti kẹ́kọ̀ọ́ méjì. One, ẹni tó ti la ikú kọjá tí ìbá ti kó ní 21 ni wọ́n, ó lóun nìkan ló ṣẹ́kù. Èmi gan ò tiẹ̀ sọ̀rọ̀ ìṣẹ̀ṣe rárá, mi ì dẹ̀ sọ̀rọ̀ àwọn olórìṣà rárá, mi ò bú olórìṣà, mi ò bú ọlọ́ṣun, mi ò bú oníṣẹ̀ṣe, mi ò bú babaláwo, mi ì pé awolékè, mi ò pé ọ̀gbẹ̀rì lólè, mi ò tiẹ̀ sọ̀rọ̀ lọ́bẹ̀ rárá. In tó bá èmi ò ju pé àwọn tó ti lakú kọjá tí Ọlọ́run kó yọ tí wọ́n padà wá dúpẹ́. In tọ́pẹ́ yẹmí wà fún nìyẹn. Ẹ wá wo àárín ọ̀hún, ṣé kí ni ọ̀nà wo ni bàbá gbà lòdì sí ìṣẹ̀ṣe? Èyàn bá wọn Ọlọ́run ẹ̀ púpọ̀. Lórí ọ̀rọ̀ Olúwo Ìwó, ẹ jẹ́ sí amẹ́nubà Olúwo Ìwó fẹ́rẹ́ńdógí torí Olúwo ń ṣẹnu ṣàkàṣàkà kò sí láàrin àwọn ọba ilẹ̀ Yorùbá. Olúwo ìsọba nílẹ̀ Yorùbá. Lóòótọ́ ó lè ṣe àwọn nǹkan tó yẹ kó ṣe nípa àṣẹṣe tó fi gorí àpèrè, ṣùgbọ́n nígbà tó ti dórí àpèrè tán tó ti gbàbọ̀dè tó ti lòdì sí òfin orí àpèrè tó wà, ó yẹ kó kúrò lórí àpèrè fúnra ẹ̀ ní kó fàpèrè lẹ̀ kó rìn lọ. Béèyàn bá mu gbó gbígbó bá ta síyàn lọ́pọlọ, tẹ́ẹ̀sì wo jọ́ kìíní jọ́ kejì jọ́ kẹta ọ̀sẹ̀ kìíní ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé kìíní yìí ẹni tó yẹ kán lọ tọ́jú láàrò ni. Ó yẹ kó Olúwo fi orí àpèrè lẹ̀ fúnra ẹ̀ ni. Ó ti ń fi Fúlàní jẹ oyè nílùú. Ó ti sọ ara rẹ̀ di ọba Saudi. Ẹgbọ́n nǹkan tó Olúwo náà sọ, ẹgbọ́n tó sọ kẹ́ ẹ lè mọ̀ pé ẹni yìí ti láìsàn ọpọlọ òní. Òòṣà tuntun tí a ń ṣẹlẹ̀ Yorùbá tó jẹ́ pé ẹ̀jẹ̀ àwọn ọmọ wa ní ń gbà, ẹ̀jẹ̀ nígbà ó ń gbẹ òòṣà yẹn. Wọ́n sọ fáwọn èèyàn pé kí wọ́n lè bá lówó, kí wọ́n lè bá lágbára, àti kí ọta àbọn tí wọ́n bá yìn wọ́n lọ́ta àbọn kọ́ mọ́ bá wo ara wọn. Wọ́n wà ní wọn ó ṣẹ́ òòṣà ni, wọ́n ń ṣẹ́ òòṣà yẹn fún gbogbo àwọn èèyàn nísìnyí. Wọ́n wà ṣẹ́ òòṣà yẹn, wọ́n gbé lọ lé, ṣùgbọ́n èèyàn ní ọmọ gbà. Èmi ń gbé èèyàn kan lóṣù, èmi ń gbé èèyàn mẹ́ta, from 1 to 3 nígbà. Mo rọ̀ yín gọ́vnọ̀, ẹ bá wa ṣe iṣẹ́ lórí ọ̀rọ̀ yìí. President, ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ bá kó ẹ̀wọ̀n sí ni, nítorí gbogbo àwọn tí wọ́n ń lọ ẹ̀wọ̀n ní láàrin wọn tí wọ́n ń jáde. Ìkan ṣẹlẹ̀ níwò tá a mú babaláwo. Mo kí yín gbogbo ọmọ ilẹ̀ Yorùbá pátá tá à ń pera wa ní Yorùbá. Mo kí yín púpọ̀. Wá ọ̀rọ̀ pàtàkì ọ̀rọ̀ mi ó lọ sọ́dọ̀ president, pàápàá àwọn governors, senators, House of Assembly, Honorable House of Representatives, àwọn adájọ́ wa, gbogbo ẹ̀yin agbófinró, ọlọ́pàá, gbogbo wọn pátá ni mo pè. Pàtàkì ọ̀rọ̀ mi ní èèmọ̀ tó wọ ilẹ̀ Yorùbá. Èèmọ̀ tó bá wọ̀ ìlú mi, ẹ jẹ́ kí àwọn ọba ìlú mi náà sọ. Bọ̀ nílẹ̀ Yorùbá, èèmọ̀ tó wọ bẹ̀ ní babaláwo, oníṣègùn, àwọn àáfàá táwọn náà ti ń ṣe oògùn, àti àwọn pásítọ̀ táwọn náà ti ń ṣe oògùn. Gbogbo yín lẹ wà nídìí ẹ̀ tó jẹ́ pé ẹ̀ ń pa àwọn ọmọ wa. Wọ́n ó fi nǹkan kan àwọn ọmọ wa láyà báyìí ni wọn ò dẹ̀ ní lè sọ̀rọ̀ mọ́. Tí wọ́n èèmọ̀ dúnbù wọn ò ní lè sọ̀rọ̀. Tí wọ́n ó dùn wọn lọ́rùn cold-blooded. Ní tó ń ṣẹlẹ̀ òòṣà tuntun tí wọ́n ń ṣẹlẹ̀ Yorùbá ní ìsìn nìyẹn. Ní gbọ̀ngàn níbẹ̀ yẹn, lẹ́yìn ilé babaláwo kan ní a ti bá òkú tó ti ń rùn. Àwọn ará àdúgbò ni òórùn ti fẹ́ pa wọ́n. Gbogbo ẹ̀yin diaspora, mò ń sọ fún yín,
nítorí tiyín àti torí Yorùbá ni mo fi ń sọ̀rọ̀ yìí, nítorí ìfẹ́ mi sí gbogbo ọmọ Yorùbá. Bó ni wọ́n ó ṣe máa ṣẹ́ òòṣà ńlẹ̀ Yorùbá tuntun tó yẹ pé àwọn ọmọ wa ni ó pa? Ìyẹn ni pé òòṣà is anti-human nìyẹn. Wọ́n ń ṣẹ́ òòṣà tuntun tó jẹ́ pé òòyàn tí ń gbà yìí bẹ́ẹ̀ náà ni níwò ni mo fi lé ọmọ yẹn, á lé ọmọ yẹn fóònù ni. Nígbà tó yẹ pé ọmọ tó ti pa èèyàn tó pọ̀ tá a gbé lọ ọ̀dọ̀ ọlọ́pàá tó yẹ pé ńgbà tí kò tún pẹ́ ló tún dé mo lé fóònù ni, mi ì jẹ́ kó dúró lù yìí. Bẹ́ẹ̀ náà ni káàkiri ẹ kó ẹ̀wọ̀n sí i. Ẹ ṣe law tí Britain ṣe ní in the 17th century náà ṣe law against sorcery and witchcraft. Ìtàn fi stop gbogbo nǹkan yẹn nìyẹn. Ẹ jẹ́ kí ilẹ̀ Yorùbá ẹ̀jẹ̀ ti pọ̀ jù ńlẹ̀ tí ń sàn, ẹ̀jẹ̀ yìí ń ké. Àwọn ọmọ wa wọn ò ní ṣe alábàápàdé nǹkan búburú yìí o, wọn ò ní ṣàgbákò àwọn olórí burúkú yìí o. Àwọn olórí burúkú babaláwo, oníṣègùn, àwọn àfáà, àwọn tí wọ́n ní àwọn àfáà burúkú, àwọn náà ti dó ń ṣègùn nítorí gbogbo ẹni tí bá ti ń ṣe òòṣà òun náà o babaláwo oníṣègùn lòun náà. Àwọn èèyàn bí wọ́n ń pa àwọn ọmọ wa o. Yóò dáa fún yín o, ẹ wo nǹkan ṣe sí o. Àwọn ọba mímọ́ tó dé tí wọ́n sọ̀rọ̀ nípa ẹ̀. Ẹ̀dọ̀mẹ́yìn ló dẹ̀ ti ń ṣẹlẹ̀ lójoojúmọ́. Ọgbà àwọn ọba dákẹ́, wọ́n sì ń rí tí wọ́n ń pa àwọn ọmọ wa, kò sẹ́ni tó ń sọ̀rọ̀. Ilé ni mo ní kí n mú wá fún wa o. Ìmọ̀ tó wọlé Yorùbá nìyí o. Èyí tó bá wọ ilẹ̀ Haúsá, ẹ jẹ́ kí ọba Haúsá sọ̀rọ̀ pẹ̀. Ire o, yóò dáa fún yín. Ojú tẹ fi ń wò mí ò ní rí lédè yìí, etí tẹ fi ń gbọ́ mi ò ní fà apá gẹ́gẹ́ bí ọwọ́ aṣọ láṣẹ Èdùmàrè. Ẹ dákun ẹ bá ń ṣí àìtò yìí kó lè dé gbogbo ibi tó yẹ kó dé, ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ Olódùmarè. Ẹ jẹ́ ń padà sórí ọ̀rọ̀ ẹ̀yin kábíyèsí wa. Bàbá wa Ọ̀jájá, ẹni ìtàn, ẹ dákun ẹ má jẹ́ kí wọ́n máa sọ̀rọ̀ kó jẹ́ pé kójú wa máa ti àwa níta pé ibi tá a ti jáde wá rèé. Kábíyèsí ẹ̀ bá ro ẹ̀ bá tún ro. Bàbá wa Bánjí Akíntóyè wọ́n ti sọ púpọ̀ lọ́rọ̀. Ẹ dákun ẹ jẹ́ ń play fídíò tí bàbá wa Bánjí Akíntóyè tí wọ́n sọ nípa ọ̀rọ̀ in tó fẹ́ ṣẹlẹ̀ yìí. Plan work ni o. Wọ́n fẹ́ fi nǹkan sí ẹ̀yin bàbá wa ni, ẹ̀yin lọ́balọ́ba, ẹ̀yin ládéládé, ẹ̀yin lóyè. Wọ́n fẹ́ ti àtorí yín, wọ́n fẹ́ fi ọ̀dọ̀ yín gbà wọlé sílẹ̀ Yorùbá. Ṣé mọ̀ pé wọ́n pa àwọn ọba kan, wọ́n kó àwọn 3, wọ́n pa àwọn ọba kan 2. Ó dàbí pé ẹnìkan ó lọ. Nígbà tí wọ́n pa àwọn ọba tí wọ́n pa yìí, ọmọ ká gbogbo èèyàn lára o. Ṣé mọ̀ pé wọ́n ti ń wọnú ààfin báyìí? Ẹ dákun àmọ̀ràn kan ni mo fẹ́ gba gbogbo ẹ̀yin lọ́balọ́ba wa. Ẹ jẹ́ kí security ààfin kó bẹ̀rẹ̀ sí ní tight dáadáa báyìí. Ẹ jẹ́ máa lo àwọn dòǹgárì tẹ́ ń lò látijọ́. Àwọn dòǹgárì tó jẹ́ pé wọ́n sangun wọ́n wà báyìí. Kìí ṣe pé wọ́n sangun lásán o. Ẹ má jẹ́ tàn yín, báńṣà tí wọ́n ń pariwo ní ìsìn ń bọ́ ti wà tipẹ́. Ẹ̀yin kábíyèsí ni wọ́n ti ń rí báńṣà. Tí ìgẹ̀ wọn kọ̀ọ̀kan tó báyìí bẹ̀m̀bẹ̀m̀bẹ̀ tí wọ́n dúró báyìí. Kódà wọ́n tún fa nǹkan sí gbogbo ara báyìí. Wọ́n múra, wọ́n ṣègbẹ́rẹ́, wọ́n ṣègbá, wọ́n ṣàwo sí gbogbo ara. Ẹni tí ó kọlù wọn lásán yóò múra. Bí wọ́n làkúta mọ́ wọn kò ní ṣiṣẹ́ nǹkan kan. Ẹ jẹ́ á máa lò wọ́n padà. Kófin sì wà fún wọn. Wípé kò sẹ́ni tó gbọ́dọ̀ rí wọn fín. Ẹ jẹ́ àpẹjá máa lo àwọn báńṣà wa látijọ́ padà ní gbogbo ààfin. Káyọ̀dé kó security sí gbogbo ààfin wa pátápátá. Ibẹ̀ làwọn Fúlàní fẹ́ gbà wọlé fún wa. Wọ́n ti mọ̀ pé táwọn bá ń pa àwọn olórí wa lẹ́yọkọ̀ọ̀kan yóò rẹ̀ àwa náà, kò sì lè ṣeé ṣe. Mo mọ̀ pé Yorùbá náà lọ́mọ ogun o. Àwọn kan ń bẹ tó jẹ́ pé bọ́ bá sọ pé ó yá báyìí ó yá náà nù ni. Bó ti jẹ́ pé kò fi gbogbo ara sí nǹkan ìjà. Wọ́n jẹ́ kí Yorùbá kó nǹkan ìjà wọlé, ṣùgbọ́n má jẹ́ ń tàn yín. Ṣé mọ̀ ọdúnọgbọ́n tí wọ́n ń dá sí látijọ́, Ògún bá ń tún kiri. Bí wọ́n bá yìn lẹ́ẹ̀kan yóò pa tó èèyàn 50 lẹ́ẹ̀kan náà. Iṣẹ́ ń bẹ lọ́wọ́ àwọn baba ńlá wa, ó sì ti wà ńlẹ̀ o, kò ì kó ńlẹ̀. Àwa ni ẹ mọ̀jọ́ gora wa. Ṣùgbọ́n àsìkò yìí gbogbo ẹ̀yin lọ́balọ́ba, kábíyèsí bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ ọ̀rọ̀ mi ọ̀dọ̀ yín lọ̀rọ̀ mi sì ń lọ báyìí. Torí mo mọ̀ pé ẹ̀yin lẹ pàṣẹ fún gbogbo àwọn lọ́balọ́ba wa.
ọba bíi 5 ńlọba tó kan èmi nìkan. Mo sì fẹ́ bẹ̀ gbogbo ẹ̀yin ọba tó jẹ́ pé ẹ jẹ́ bàbá tèmi, èmi fẹ́ bẹ̀ báyìí kó ń kálukú lọ rèé máa bẹ bàbá tiẹ̀ ọba ìlú ẹ̀ kọ̀ọ̀kan. Bàbá mi ò Olúlàmókùn Yàkóyó, mọ̀júbà yín o, kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí. Mo mọ̀ pé kì í so nírìn ìyá ọba ọmọ ọkọlẹ̀ Yorùbá ni yín, ibi táwọn bàbá ńlá bàbá tiwa ti jáde nù. Kábíyèsí o, ẹ dákun o, ẹ ní bá wọn rìnrìn àjò àlọ́ọ̀dé o. Kábíyèsí o, ẹ dákun, ẹ má bá wọn rìnrìn kùnrin lọ sí fíya ìlẹ́kọ̀ọ́ lónírù, ẹ dákun kábíyèsí. Olú of Tọ̀nkẹ́rẹ́, bàbá mi lólúwá tẹ̀dó ní Tọ̀nkẹ́rẹ́. Kábíyèsí o, kábíyèsí o, àfiyèsí o, n ò jẹ́ lórí adé fín o, àrọ́bà fín lọ bá pa. Olú of Tọ̀nkẹ́rẹ́, kábíyèsí. Mo mọ̀ pé yín náà bá wọn irun rìn báwọn. Ọba dáadáa nù, ọba aládé ni Olódùmarè ọba o, kò ní jẹ́ kí àpèrè kó gbóná mọ́ yín nídìí. Adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀ ìrùkẹ̀rẹ̀ ajẹjẹjẹ adọ̀kìnní. Ṣàánú ẹdún àbọ̀n, kábíyèsí o, kábíyèsí o, àfiyèsí. N ò jẹ́ lórí adé fín o, àrọ́bà fín lọ bá pa. Ṣàánú ẹdún àbọ̀n, abẹ́yìn náà mo ti jáde kí n sọ bá wọn. Kábíyèsí, ẹ̀yin náà ìṣonírìnkùnrin ọba nílẹ̀ Yorùbá, ọba aládé dáadáa ni yín, ẹ̀yin náà lè jẹ́ bá wọn irun rìn bẹ́ẹ̀ mọ́ mọ́. Apẹ́tù ìpẹ́tù, bàbá mi nù. Kábíyèsí o, kábíyèsí o, àfiyèsí. N ò jẹ́ bá wọn lórí adé fín o, àrọ́bà fín lọ bá ń pa. Apẹ́tù ìpẹ́tù, ẹkú ìnáwó ti ìpẹ́tù mọ́dùdé tẹ́ ṣẹ̀ṣẹ̀ parí láṣẹ Èdùmàrè. Ẹ̀mí tó ṣe tọdún yìí yóò tún ṣe tẹ̀mí gbogbo wa pátápátá ní tẹbí tará tilétilé tara tọmọ láṣẹ Èdùmàrè. Kábíyèsí, ẹ dákun ẹ má bá wọn rí rìn bẹ́ẹ̀ kí wọ́n má bàa máa fi yín bú wa. Kábíyèsí, ilẹ̀ Olújí. Kábíyèsí o, kábíyèsí o, àfiyèsí. N ò jẹ́ bá wọn lórí adé fín, àrọ́bà fín lọ bá ń pa. Kábíyèsí ilẹ̀ Olújí. Ẹ dákun ẹ̀yin náà má bá wọn rí rìn bẹ́ẹ̀ o, kí wọ́n má bàa máa fi yín bú wa. Gbogbo àwọn ọba tí mo dákọ̀ yìí lọ́ba tó kan èmi o, mo sì dọ̀bálẹ̀ forí adé ni. Ẹ dákun, ẹ dákun, ẹ dákun, gbogbo ẹ̀yin kábíyèsí yìí wọ́n ń ṣẹ̀tì yín ni o, wọ́n fẹ́ pílànù yín ni. Kò sí nǹkan kan tó ń jẹ́ regional government mọ́, kò sí tó ń jẹ́ one Nigeria mọ́, ká gbòmìnira ara wa ni. Ẹ ń bá ń travel dáadáa tí ń jáde kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà dáadáa yóò mọ ní tí Nàìjíríà ń jẹ́ lẹ́yìn odi, yóò mọ̀ pé kò sí Nàìjíríà mọ́, Nàìjíríà ti tán. Kábíyèsí, ẹ ní jáde láàfin kẹ́ bọ́ sọ́wọ́ Fúlàní o. Kábíyèsí, ẹ ní gbé flight kẹ́ bọ́ lẹ́yìn airport kí wọ́n set yín up kán gbé yín. Oríṣiríṣi nǹkan ló lè ṣẹlẹ̀ kábíyèsí. Bí kábíyèsí bá kúrò láàfin, anything ló lè ṣẹlẹ̀ sí ààfin kí kábíyèsí tó dé. Ọ̀sẹ́ni tí ò mọ plan àwọn Fúlàní lásìkò tá a wà yìí. Bàbá wa ti sọ̀rọ̀, ẹ jẹ́ n play fídíò bàbá wa kẹ́ gbọ́. Bàbá wa Bánjí Akíntóyè, òun lẹ̀ ń wò wọ̀nyí lólùfẹ́ mi. Ó yá bàbá, over to you sir. Mo kí gbogbo ọmọ Yorùbá lásìkò yìí. Èmi Adébánjí Akíntóyè ni mo kí yín. Mo kí àwọn ọba wa ní pàtàkì torí àwọn gan-an ni iṣẹ́ tí mo fẹ́ ràn yìí tó kàn jù. Ní ọ̀sẹ̀ tó kọjá, ní Monday, the 3rd of November, ní ọ̀sẹ̀ tó kọjá ni àwọn èèyàn bẹ̀rẹ̀ sí sọ fún wa láti Kwara, àwọn tó mọ nǹkan gidi ní òkè iṣẹ́ àwọn ọmọdé o, àwọn tó súnmọ́ àti mọ nǹkan tó ń ṣẹlẹ̀, tó ń gbọ́ ọ̀rọ̀ abẹ́nú. Wọ́n sọ fún wa wípé àwọn Fúlàní sọ pé àwọn tó ń múra láti wá sílẹ̀ Yorùbá in a big way. Àní tán bá wá àrẹ́dì náà, àwa náà
a ò kéré a kì í ṣọ̀lẹ a kì í ṣe ẹni téèyàn lè máa dẹ́rù bà but wọ́n wá ń sọ wípé wíwá tí wọ́n fẹ́ wá yìí àwọn ọba wa gangan ni wọ́n fẹ́ wá máa attack wọ́n máa wọnú palace wọ́n ṣe wọnú palace ọba kan tí wọ́n pa lóṣù bíi mélòó kan sẹ́yìn wọ́n wọnú palace wọ́n kidnap ọba wọ́n pa ọba tí ọba bá travel lọ́nà wọ́n ambush wọn bọ́n ṣe ambush àwọn ọba mẹ́ta kan ní Èkìtì tí wọ́n pa méjì lára wọn níjọ́sí. Àwa pè pàdé àwa tá à ń jàjàgbara wa pè pàdé Yorùbá Self-Determination Movement Executive Committee wa pè pàdé àwa wo gbogbo kí irú èwo wa tún lélẹ́yìí àwọn ò wá pa àgbẹ̀ kankan this time wọn ò wá pa ìyàwó àgbẹ̀ wọn pa fíléèjì kankan àwọn ọba làwọn wá bọ̀ kí ni reason wọn ni pé wọ́n ti sọ tẹ́lẹ̀ pé àwọn máa gba ilẹ̀ wa wọ́n máa lé wa kúrò lórí ilẹ̀ wa wọ́n máa gba ilẹ̀ wa pé táwọn bá wá ń pa àwọn ọba wa àwọn ń pa orí Yorùbá nìyẹn àwọn ń gé orí Yorùbá kúrò nìyẹn Ọlọ́run ní fún wọn ṣe o nígbà tí wọ́n bá máa pa ọba bí ogún bí ọgbọ̀n the Yorùbá nation will be flat on its face èrò tí wọ́n nìyẹn o tí Ọlọ́run ò ní gbà fún wọn. Kí ni ká wá ṣe níjọ́ mo rò pé sátidé ni mo send message kékeré kan lórí Yorùbá rédíò nìbàdàn tí ọmọ mi ayégbòkìkí ń ṣe alákòóso ẹ̀ but mo rí pé mẹ́sẹ̀gì yẹn ò tó ló jẹ́ kí n tún wá máa ṣe ilé tí mò ń ṣe ní àsìkò yìí àwọn ọba wa kan tán ni wọ́n fẹ́ lọ ṣètò kan ní last week yẹn wọ́n ti múra wọ́n ti rìn díẹ̀ á láti sọ fún wọn pé kán padà lọ́nà kán padà sí palace wọn kán lọ dúró sí palace wọn kán postpone nǹkan tán fẹ́ ṣe yẹn. Nítorí náà mo ránṣẹ́ sí àwọn ọba wa báyìí tẹ́ bá jáde ẹ wo lẹ̀ dáadáa o ní palace yín nílé yín ẹ sọ fún àwọn èèyàn yín tó wà bẹ́ẹ̀ tọkùnrin tóbìnrin kan ní ìfura o tán bá rẹ́nikẹ́ni tí ó ṣàjèjì tó kán tètè yá mọ nǹkan tí wọ́n máa ṣe nípa ẹ̀ o kán tètè sọ fún kábíyèsí o. tẹ́ ẹ bá ń jáde lọ ẹ wo arú àwọn ẹni tó ń bá yín lọ ìbá tiẹ̀ dá pé for some time now kẹ́ ìjókòó sílé kẹ́ ṣe security lé yín kó bẹ́tà ju ti tẹ́lẹ̀ kẹ́ má tí lọ síbi kankan iṣẹ́ tí mo fẹ́ rán sí yín ò jù yẹn lọ ẹ̀yin ní àbàbá àwa Yorùbá o kálukú ẹ̀yà gbogbo ló ní ìṣe tiwọn culture tiwa ni pé we are a people with kings. The kings are the head of our nation. Anybody tó bá dojúkọ àwọn ọba wa báwọn ọmọ yìí ṣe ń sọ ìtàn dẹ̀ rí wọn mú tán rí wọn pa ẹ̀ẹ̀kan tó àwọn Fúlàní ni wọ́n fẹ́ ṣe sí wa tẹ́lẹ̀ ó fẹ́ ṣẹlẹ̀ nìyẹn pé àwọn máa gba ilẹ̀ wa we will break the Yoruba we will take their land and turn it to Fulani homeland.
àwọn ọmọ wa ti rẹ́dì láti defend ilẹ̀ wa o yes mo lè sọ yẹn ní gbangba báyìí àwọn ọmọ wa ti rẹ́dì láti defend ilẹ̀ wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí àwọn Fúlàní bẹ̀rẹ̀ wàhálà wọ̀nyí 2015 2016 2017 a sáré lọ bá àwọn gómìnà wa wọ́n dẹ̀ hùwà ọmọlúàbí wọ́n farabalẹ̀ wọ́n gbọ́ wa dáadáa wọ́n dá Àmọ̀tẹ́kùn sílẹ̀ ṣùgbọ́n ìjọba Nàìjíríà kò parí sí ọ̀dọ̀ gómìnà o ìjọba the highest level of government in Nigeria is the federal government in Abuja gbàtà àwọn federal government ẹ̀ gbógun ti Àmọ̀tẹ́kùn pé rárá ẹ̀ lè ṣe is unconstitutional ẹ̀ lè ra ìbọn fún wọn ẹ̀ lè ṣe Àmọ̀tẹ́kùn ò lágbára tó bẹ́ẹ̀ mọ́ báyìí o nítorí náà àwa ò dúró de Àmọ̀tẹ́kùn mọ́ o àwọn ọmọ wa fúnra ara wọn ti get ready láti defend ilẹ̀ wọn o láti defend oko bàbá wọn ọ̀nà oko bàbá wọn àbá bàbá wọn ilé bàbá wọn and our cities and towns and streets nítorí náà eléyìí tí wọ́n ń gbé bọ̀ pé àwọn ọba wa gan-an ni wọ́n ń wá bọ̀ abẹ́ àwọn ọba wa má jẹ́ ká fún wọn láyè rárá o mo repeat ẹ̀ṣọ́ àdúgbò ibi tẹ́ ẹ bá ń gbé dáadáa o tí wọ́n bá rí èèyàn kankan tó jẹ́ àbàmì ń bẹ̀ kán tètè wá bá ṣe máa ṣe ọ̀rọ̀ ẹ̀ o kábíyèsí ẹ̀yin ni bàbá wa ẹ̀yin ni bàbá wa o a fẹ́ kí aburú kankan ṣẹlẹ̀ sí kankan lára yín o eléyìí tá a rí ó ti tó ó dọ̀bà wa márùn-ún tí wọ́n pa ọba Ifọ̀n wọ́n pa ọba méjì ní Èkìtì wọ́n pa ọba méjì náà ní Kwara àti Kogi ó di márùn-ún a fẹ́ kó tún ṣẹlẹ̀ sí o àwọn ń sọ fún wa wípé we are going to destroy you a dẹ̀ bẹ̀rẹ̀ látorí Ọlọ́run ò ní fún wọn ṣe o ẹ jẹ́ kí àwa fúnra wa ká má fún wọn ṣe o ẹ jẹ́ ká ṣọ́ra o gbogbo ẹni tó bá ń gbé àdúgbò tó bá súnmọ́ ààfin ẹ máa wò ta dáadáa o tẹ́ ẹ bá rí àbàmì ẹ̀dá kan tó ń rìn bákan ẹ tètè kégbe síta o we must defend our fathers kábíyèsí mo kí yín o tọwọ́tọwọ́ mo kí yín o Ọlọ́run tó fi yín ṣe adé orí wa kò ní ṣí yín sọnù kúrò lórí wa o adé apẹ́ lórí o bàtà apẹ́ lẹ́sẹ̀ ẹ ṣé o kábíyèsí ó dàbọ̀. tó ọ̀rọ̀ lẹ́gbọ́n ni gbogbo ẹ̀yàn ọmọlẹ̀ Yorùbá káàárọ̀ oòjíire jápọ̀ ẹja jígìrì ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ yìí ọ̀rọ̀ pé káwa gangan ká sense ká fọgbọ́n ṣe ni ìjà ti bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn Fúlàní o wọ́n ti múra wa tán pátápátá ọ̀dọ̀ àwọn olórí wa náà fẹ́ gbà wọlé kò sì ṣeé ṣe ẹ dákun ẹ má jà gọra wa nílẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá ò ní di nǹkan tó jẹ́ pé gbogbo ọmọ ṣá kúrò láàrin ìlú táwọn ṣáwọ orílẹ̀-èdè míì lọ tí wọ́n wà mọ́ sọ pé ìlú yín náà ló ti dàrú ìlú yín ló ti dàrú táwọn Fúlàní fẹ́ ṣe nu wọ́n fẹ́ gbalẹ̀ Yorùbá mọ́ wa lọ́wọ́ wọ́n sì fẹ́ pa gbogbo àwọn olórí wa dànù tí ó sì lè ṣeé ṣe láṣẹ Èdùmàrè tó wọ́n lọ mo tún padà bọ̀ ẹ bá ní kémi àdìtú Olódùmarè lọ kí n má bọ̀ ní òdènà ní díbà láṣẹ Èdùmàrè ẹ jẹ́ dalẹ̀ látẹ̀lélẹ̀ lérí láṣẹ Èdùmàrè gbogbo ẹ̀yin Yorùbá nation agitators ìpàdàwátá ẹ̀yin ọ̀gá mi dádì mi olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣẹni tí wọ́n ń tì sí bó ti ń tirẹ̀ sójú ọ̀nà kábíyèsí o mo ṣègbà yín o èmi ọmọ yín náà ni àdìtú Olódùmarè ọ̀gá mi Koiki Media mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣé mo dúpẹ́ o Olódùmarè ọba o kò ní pín yín pa láṣẹ Èdùmàrè ẹni táwọ́ náà o bàbá mi Koiki ẹ ṣé mo dúpẹ́ tó ẹ̀yin olólùfẹ́ mi ẹ dákun ẹgbẹ́ àpótí yẹn lọ rè mọ́ ṣe tẹ́ ẹ bá ń ṣe bí n bá ti dé wọn ó tún pè yín padà èmi ni wọ́n mọ̀ wá ẹ̀yin wọn ó sì mọ̀ bá láṣẹ Èdùmàrè orí tẹ́ fi ń wò mí ò ní rí dédé yẹn jí tẹ́ fi ń gbọ́ mi ní fàyà pẹ̀lẹ́gẹ́dẹ́ wá aṣọ láṣẹ Èdùmàrè ẹ ṣé mo dúpẹ́ ẹ jẹ́ ọ̀dàlẹ̀ báyìí náà látẹ̀délẹ̀ lérí o mo kí gbogbo yín o ẹ káàbọ̀.